Hello, beautiful family. How are you all doing? Thank you so importantly for always tuning in. I really do appreciate. If today the first time you are coming across us, or you are hearing our voice for the first time, we still remain your one and only, ever ready, bringing it to you, as you all know. So, my wonderful family, without not wasting much of your time, today I just want us to do quick. Ìgbà kékeré kọ́ ló ń ṣe yìí olúkọ́ bẹ́ẹ̀ dẹ̀ mọ̀. Ìgbà kékeré kọ́ ló ń ṣe iṣẹ́ ló ń ṣe yìí. Iṣẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá wo ni àwọn ènìyàn ń ṣe. Ẹ má jẹ́ ká takú sínú ilé ká máa lò wọ́n lọ́nkán wọ́n ní àyàn bí. Kò séèyàn kan tó lè pa wá. Kò séèyàn kankan tó lè pa wá. Ẹ̀jọ̀ ló fọ́lọ́ fẹ́ fún wa. Ó lè má bá sì fojú pé náwó bàbá mi ló ìkànnì jẹ. Àjọ máa ń sọ̀rọ̀ always. Èèyàn ìdílé ní ìgbó ìkíni jẹ. Bàbá sọ pé ìgbó ìkíni jẹ. And it's bringing the world closer to justice. And I just sometimes someone dey do it with somebody. Ìgbó ìkíni. Àbẹ́bí àmàmà ẹgbẹ́ ìrọ̀lẹ́gbọ̀n náà. Ẹbí bá àrùjẹ Nàìjíríà ṣe. Bẹ́ẹ̀ni ọ̀dẹ̀ ìdí pé bẹ́ẹ̀ni ọ̀dẹ̀ kejì lọ tó gbogbo. Èyí ìdàgbà tó bá ó yẹ kí àgbà sálárì ni ó yẹ kí ìjọba sọ ọ́ kò yìí. Bọ̀ọ̀ bá jẹ́ ìjọba Nàìjíríà ń lọ sọ ọ́ kò yìí. Torí pé Fúlàní ní darí ra. Ìyá ọkẹ́tẹ́ wá ra jẹ́ ìlú ìbẹ̀lẹ̀ kó lọ. Àṣèlú wá ṣe Nàìjíríà mọ́ o. Àdẹ̀dẹ̀ orúkọ iṣẹ́ yìí. Ó lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa àgbàlagbà yẹn wá ìwọ́n nípa ìwò ṣe wọ́n Nàìjíríà mọ̀ wípé ìyà jẹ wá ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n nípa ìwò wà wọ́n Nàìjíríà mọ̀ wípé orílẹ̀-èdè titi wọn làwọn fẹ́ àwọn wá òmìnira orílẹ̀-èdè tiwọn Yorùbá nation wípé òun ni àwọn fẹ́ ó lẹ ti gbọ́ yẹn Koiki Media bring it to work closer to your doorstep. Òmìnira làwọn ìjọba Nàìjíríà fún wa ní òmìnira ló fún wa ní àwọn òmùmá. Òmìnira lẹ Yorùbá làwọn fẹ́ àwọn òṣèlú mọ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́ àwọn ọ̀fẹ́ jíríyà mọ́ gbogbo Yorùbá ẹja gbọ́ ní tilé koko. Yorùbá bàbá lẹ́nu ọ̀nà sọ̀fẹ́ Yorùbá tó wà lójú lọ́wọ́ àgbàrá òkúta lórí Yorùbá nation. Ìkẹ́rẹ́ Èkìtì náà báyìí, káàsì ẹ̀rọ ní wá hàn, wípé ìjọba wá ṣe wípé ó ti lé máa ṣe fún wípé kò sí Nàìjíríà wúwo. Yorùbá lè ṣàlàfẹ́. Yorùbá lè ṣàlàfẹ́. Wọ́n ní pé ká bí àṣẹ. Yorùbá
Ìlú Ìkẹrẹ náà láti wà tí a ti mú rálì wá sí ojúwòrán yín. A wà ní Ààrẹ community, ibẹ̀ ni a wà báyìí ní ìlú Ìkẹrẹ ní láti àwọn ìyá wa wọ́n láwọn òṣèrú mọ́ wípé Yorùbá nation ni àwọn fẹ́. Yorùbá nation, Yorùbá nation no going back. Tó o ṣe ṣe ní ọmọ Yorùbá àtàkà, ẹni ọmọ Yorùbá àtàkàtà àṣìṣe kí ló gbọ́ mọ́tò dúró, kí ló gbọ́ ọ̀gá dúró, àfẹ́ta Yorùbá anthem, àfẹ́ta báyìí, ẹ̀yà ẹni sì, gbogbo ẹ̀yin wíkẹ́ ẹ̀yà ẹ̀jẹ̀ kí wọ́n máa gbọ́ báyìí, àṣìṣe tó ẹ̀yà ẹ̀jẹ̀ kan dúró wá. Ẹni ló ṣe kíkan kí ló gbà, ẹni mo gbọ́ ọmọ sẹ́ni ìlú mi, ẹni ọ̀gá ọmọ ẹni ló ṣe kíkan. Wọ́n ṣe ìrírí gẹ́gẹ́ bí ọmọ ológun ilẹ̀ adúláwọ̀ ìtọ̀sọ́ ọ̀rọ̀ láti darí gbádùn Áfíríkà láti gbé ilẹ̀ Oòduà lárugẹ. Mo pinnu láti fìbọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní balẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè ilẹ̀ Oòduà. Èmi yóò fi gbogbo ipá, ọgbọ́n, iṣẹ́, ọgbọ́n àti ìṣe èdè fún orílẹ̀-èdè mi. Ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sífò láti ọwọ́ mi títí dé ìran mìíràn tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Oòduà. Tó bá kókó bẹ́ẹ̀, mo lè ro ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Oòduà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló fi wá pọ̀ láì agbára ìlébù wa. Yorùbá nation, Yorùbá nation, àwọn ọmọ Yorùbá mọ́lẹ̀ náà.
This is Aroni Baba Center, World Media bringing to you live regularly in the village. Yorùbá nation, no going back. Yorùbá nation. What's that? Quaking me that bringing the world closer to your doorstep. Ìlú Ìkẹrẹ náà láti wà báyìí tí a ti ṣe rálì yan náà. Rálì ẹ ti tẹ̀síwájú. Orílẹ̀-èdè Nàìjíríà lórí mídíà mo dúpẹ́ lọ́wọ́ ẹ gidi kan fún gbogbo gbà for your support, your spiritual support, physically support pé kó orílẹ̀-èdè Yorùbá kó lè dúró nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá a ò ní gbàgbé yín lágbára lọ Adéyẹyè àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà orílẹ̀-èdè Yorùbá máa rántí títí láíláíláíláí ní Yorùbá nation no going back. Àwa rí pé this is the right thing and Nigeria is an expired country. A ò fi Nàìjíríà mọ́ ó ní tó gẹ́ ẹrú Fúlàní ni àwọn olóṣèlú wa ń ṣe lórí àlàwà yìí kan wípé àwọn òṣèlú mọ́ a ò lè máa a ò lè sọ́kò a ò lè sọ́kò sílé everybody Fúlàní pa wá lóko pa wọ́n lè pa wọ́n bí wa wọ́n lè pa wọ́n ẹ̀kọ́ wa wọ́n lè pa wọ́n bí wa wọ́n lè Nigeria government fẹ́ lọ pamọ́lé wọ́n pa odidi èèyàn méjì nílé Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n fẹ́ pa bàbá yẹn gangan ní tí ìbàjẹ́ kan lọ́rùn ló kó yọ orí àwọn ọmọ Yorùbá ló kó sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣàyọ tí yóò jẹ́ kí Nigeria government lè pamọ́lé Nigeria government náà di Boko Haram yasẹ̀ gbogbo ẹni kò fi sọ Nigeria government gangan ni Boko Haram yẹ fún ara wọn gbogbo ẹni tó ń sọ wọ́n ti sùn wá ní wọ́n tún fẹ́ fi wá sí oko àdókò ẹrú mi fún 8 years àwa sọ pé yẹn ò ṣe é ṣe mọ́ àwa máa gbalẹ̀ Yorùbá kí ọdún yóò tó parí mo lè fẹ́ kẹ́kẹ́ bọ́ọ̀dì wa ká máa prepare fún mega rally tó ń bọ̀ kò sí èèyàn méjì náà tó máa dí ìyẹn náà bí kò ṣe Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun náà ló máa rí ìdí rally yẹn no going back ni àwa ò padà Nàìjíríà yìí ó ti expire 1940 amalgamation has expired since 2014 a dẹ̀ ń sọ fún wa ní ìlú tí mo wà yìí ìlú tèmi ni mo wà yìí Ìkẹrẹ Èkìtì la wà yìí ìlú tó jẹ́ pé ó ṣàn fún wàrà àti oyin ṣùgbọ́n wọn ò jẹ́ káwọn ọmọ tó nílẹ̀ yìí
wọn ò jẹ́ kán rí ọrọ̀ ajé ìlú tá a wà yìí, wọn ò jẹ́ kán rí jẹ ọrọ̀ ajé ìlú tá a wà yìí nọ́ọ̀tì náà lọ ní àwọn ní gọ́ọ̀mẹ̀ntì wa nọ́ọ̀tì náà lọ fi ń bọ́ gbogbo ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá nọ́ọ̀tì náà ń kó lọ àti nìjẹ́ wọ́n ti tún kó lọ nìjẹ́ báyìí so àwa ní ká jí gírí ẹ má jẹ́ ká sùn sílé mọ́ Yorùbá nation nìkan ló lè ṣe é àwa ò ṣẹrú Fúlàní mọ́ gbogbo bí tá a wà pátápátá Fúlàní wọn ni wọ́n fẹ́ gbalẹ̀ wa àwa ò dé ṣetán kí Fúlàní gbalẹ̀ lọ́wọ́ wa kálájú kalẹ̀ Yorùbá àwa la kàwé jù àwa la ní ìmọ̀ jù àwa lọ́lọ́ fún lọ́gbọ́n jù àwa lọ́lọ́ fún lóye jù àṣà wa ló dáa jù láwùjọ àwa la ní bá ṣe ń bọ̀wọ̀ fún àgbà jù ẹ bá ń wo gbogbo wa ń sọ pé ó ti tó gẹ́ àwa ò ṣerú lábẹ́ Fúlàní mọ́ èyí tá a ṣe ní Nàìjíríà ó ti tó gẹ́ Nàìjíríà is an arrangement of British ìlú yóò kì í ṣe ìlú tó ń kó gbogbo orílẹ̀-èdè papọ̀ ni fún àǹfààní àwọn Fúlàní ni wọ́n ṣe kó wa jọ àwọn ló láti bàtà dẹ̀ ti gba independent náà àwọn náà ló ń rúlu wa àwọn náà ń jẹ gbogbo ọrọ̀ ajé wa ẹ lọ wo ilẹ̀ north kí ni Fúlàní níbẹ̀ bí ó bá ṣe pé àsìkò táwa jí ìdásopọ̀ ti tó gẹ́ Fúlàní ò ní ìkankan òun náà ṣe ń kó ọrọ̀ ajé wa lọ sọ́hùn Buhari ti ń ṣe tiẹ̀ ojú tó ń lọ báyìí a tún ti ń pariwo èmi lókàn Yorùbá ní kẹjẹ bó ṣe kí ló dé àwa sọ pé kò sí ẹnikẹ́ni tó lè fìsì Nàìjíríà mọ́ ó dábẹ́kẹ́ mọ̀ nìyẹn Nàìjíríà ti dáméjì kọjá tí wọ́n lè rìpíà gbogbo àwọn èèyàn wa ìgbà tá à ń kílámẹ́rìn fún restructuring wọn ò gbà so àwa tẹ̀ fọ́ pé restructuring ò lè ṣe Nàìjíríà gan mọ́ àwa fẹ́ ṣetán a fẹ́ gba Yorùbá nation ṣe understand àwa ò kú tábàdẹ̀ ti bẹ̀rẹ̀ mo lè fẹ́ kí gbogbo yín pátápátá ẹ jẹ́ ká lọ máa gbára lì fún mega rally wa tó ń bọ̀ ó máa le gan declaration máa tẹ̀lé after that rally so mo fẹ́ kí gbogbo yín tábà ti lè bẹ̀rẹ̀ báyìí ó dìgbà tá a bá gba Yorùbá nation ká tó wọlé padà ó fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká máa fi ẹ̀ pé Yorùbá nation ó ń bọ̀ wá dúró láṣẹ Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gba 1,000 2,000 lọ́wọ́ àwọn olóṣèlú yìí mọ́ ìyá ọdún mẹ́jọ náà fi ń jẹ wá ìyá àgbàlagbà ìbàmá ẹ ti tó láti máa gba sálárì lọ́wọ́ ìjọba tó bá jẹ́ pé orílẹ̀-èdè yìí dání ẹ ò nídìí kẹsẹ̀ máa rìn káàkiri àbí kẹ máa wojú ọmọ ní àwọn ìlú tó kù bí àwọn Amẹ́ríkà London irú ẹ̀yin báyìí sì wọ́n máa fún yín sálárì ni ẹ̀ nídìí kẹsẹ̀ máa ṣiṣẹ́ mọ́ àgbàlagbà ní ìwòsàn fẹ́rẹ́ máa fún yín ìdí nìyẹn tá a sọ pé tá a bá gba orílẹ̀-èdè Yorùbá irú ẹ̀yin báyìí ẹ̀ nídìí kẹsẹ̀ ṣiṣẹ́ mọ́ ìjọba Yorùbá máa fún yín ní ẹ̀tọ́ yín ilé náà ti máa wá fún yín ìwòsàn tó péye ilé náà ti máa fún yín ẹ bá wo Ìkẹrẹ tá a wà lẹ́nìí kò síná kò sómi kò sọ́nà tó dáa ọ̀pọ̀pọ̀ ni tó wà ọ̀pọ̀ dẹ̀ ní ilẹ̀ Yorùbá àwa ti ṣètò fún gbogbo tá a bá ti lè gba orílẹ̀-èdè wa gbogbo kò sí pé ní ètò máa wà fún yín bó ti wà ní àwọn kọ́ọ̀tì tó kù yẹn ẹ̀sùn kọ́kọ́ mọ́ Ghana táwọn onílẹ̀ ẹbí Nàìjíríà ní ọ̀rọ̀ ajé ju Ghana lọ ọ̀dà bá wo Ghana lénìí ó ti develop ju Nàìjíríà lọ owó wa ló ti ó ti pọ̀ báyìí wọ́n ti tún wọ́n tún ṣe 5,000 naira jáde 2,000 naira jáde ní Nàìjíríà gbogbo owó wa náà ń kó jẹ àwọn olóṣèlú ẹ má jẹ́ kọ́tọ̀ wa jẹ mọ́ màmá Nàìjíríà kì í ṣe àwa ò jíríyà mọ́ orúkọ tó ń pè ní Nàìjíríà jíríyà ni àwa ò dé jíríyà mọ́ àwa ṣe kó ti tó gẹ́ ìlú tá a wà yìí ó ti expire màmá 2014 ní Nàìjíríà ti expire òyìnbó tó so wákọ̀ fún àǹfààní tí wọ́n tó so wákọ̀ àwọn náà ń jẹ nínú ọrọ̀ ajé wa nílẹ̀ yìí ìdí nìyẹn tá a sọ pé màmá ó ti tó gẹ́ Yorùbá nation màmá oníkẹtẹ̀lé amájíjáde very soon fún pálálì tó ń bọ̀ lọ́nà very soon ní ìkọlẹ̀ Dubai Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tọ́lọ́ fi ràn òun náà ló máa lídìí rádìí yẹn gbogbo ìlú nílẹ̀ Yorùbá pátá la tó máa ṣe rádìí yẹn jẹgbọ́ ẹjọ́ ẹ ló máa fi fẹ́ ẹni kò tí bá ti wá bá yín yẹn sọ fún pé Yorùbá nation lẹ́fẹ́ Ọlọ́run àrùn wà lọ́wọ́ màmá ẹ ṣe gan. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Koiki Media bringing the world closer to your doorstep. So my quality people, that brings us to the end of this update. Do well to like this video, share and subscribe if you haven't. Subscription is free. Please smash on that red subscribe button that says subscribe and turn on the bell icon for more latest updates. See you when I see you. From me to you, from here I said bye.